Africa Content TV. Ọ̀gá ni. Báwo ló ṣe mọ̀ pé Osupa ya wèrè gan tó bá wọn? Báwo ló ṣe mọ̀ pé Osupa Saheed rí bẹ́yẹn? Osupa. Saheed Osupa. Saheed Osupa. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Ẹnìkan sọ̀rọ̀ kan náà ó ní ohun mọ́ tó ń kọ Saheed máa wò. Òun ti gbé dọ́kítọ̀. Gbé dọ́kítọ̀. Ti gbé pòfẹ́sọ̀. Ti gbé lọ́bọ̀ orin. Ohun mọ́ tó ń fi lè pè é mọ́. Ohun mọ́ tó ń lè pè é mọ́. Kò sí tẹ́ mọ̀ pé. Kò sí tẹ́ mọ̀ pé. Orin gangan. Orin táwọn èèyàn ń kọ gangan. Lòṣùpá. Kíyàn lè ní ìsìtọ́wù láti sọ máyì jí sùfí kọ̀ǹbìkì. Ó lè gbé fílíìsì ẹ̀ jáde pẹ̀lú orin. Ní tó wà nú ẹ̀ kó lè sọ. Téèyàn lè sọ ní bẹ́nu ẹ̀ pẹ̀lú orin. Bẹ̀rẹ̀ àtifàtì asọ́dìpọ̀ with true feeling. With true feeling. Ọ̀gá ni Saheed Osupa. Ọ̀gá ni. Ó pọ̀ kò gbọ́dọ̀ kú o. Kò gbọ́dọ̀ kú o. Irú òfò tí àwọn èèyàn ṣe lára Barrister gbé díẹ̀ ń bẹ̀rẹ̀ Osupa yẹn tó bá fi lè kú kò dáa. Tó bá fi lè kú kò dáa. Abá lórí òǹda ṣé òǹda ṣé èyí tí ń kọ ẹni tó kò dáa ọ̀rọ̀ ní sọ. Ọ̀rọ̀ ló ń sọ. Ìtàn ń pè pọ́ ní òǹda èyí tí àwọn gbọ́kúgbọ́ ọbẹ̀ náà ní kò dáa. Ìgbọ́kúgbọ́ ní orin náà ló fi sọ pé orin ò dáa. Orin ò ṣe wá dáa. Orin ò ṣe wá dáa. Nítorí ó lè ṣàlàyé nǹkan fún yẹn tí ó fi yé yẹn ṣé kò dáa ni. Ṣé kò dáa ni? Ó dáa mọ̀ náà. Ó dáa mọ̀ náà. Èyí tí ò dáa bẹ̀ ni ò dáa. Èyí tí ò dáa bẹ̀ ni ò dáa. Osupa yẹn kò sí ó tọ̀. Kò sóńtọ̀. Ẹni pé ẹ̀kọ́ máa ń fi láyà balẹ̀ gan. Ẹ̀kọ́ máa ń fi wọ́n láyà balẹ̀ gan. Ó sì dúró ni. Ó ṣe dúró ni. Pé kí ló ń bọ̀? Kí ló ń bọ̀? Tí gbogbo akọrin Nàìjíríà àti hip hop àtòní Fuji àtòní bàbá alápàlà ẹ bóṣùpá jà. Bóṣùpá jà. Gbogbo inú kan gbó òwe lè ṣubú. Gbogbo inú kan gbó tí wọ́n fi ṣubú. Wọ́n tún ọ̀gá. Wọ́n sún ọ̀gá. Wọ́n ń kọ ìṣẹ́rí òpó yẹn wèrè orin ni. Wèrè orin ni. Wọ́n gbọ́dọ̀ kò dáa kí Osupa ó kú. Kò dáa kó Osupa Saheed kú o. Nínú wa ń dùn bóun àti Pasuma ṣe jẹ́ ọ̀rẹ́ lásìkò yìí. Ó wá ń ṣe déédéé báwa náà ṣe ń ṣe ní ìsìn tí ó gbá pàdé wa lóde wọn. Mo rí láìpẹ́ yìí tí ó lọ dé Pasuma kan tó wà Pasuma ẹjọ́ ń kíra wọn. Ẹjọ́ ń kíra wọn. Pasuma kọ orin rẹ̀. Pasuma kọ orin Saheed. Ṣé èèyàn tó lè lé òun ó sì kí Pasuma lánàá àbíjẹta òun tó wà tó sí. tó kọ́ Anobi. Náà ni mo rí tó sọ pé Anobi orin kìí ṣe pé Anobi Muhammad ní ń wí. Kìí ṣe pé Anobi Muhammad ní ń wí. Ṣebí náà bá wù ni. Ṣebí náà bá wù ni. Nàbáwù ni. Ànábàwù. Ìró. Nàbíyù. Ẹni tí wọ́n fún ní ìró. Ẹni tó fún ní ìró ni. Rọ̀súlù kọ́ ló pè é. Rọ̀súlù kọ́ ló pè é. Ẹni tó fún ní ìró ló ń pè é. Kì í ṣe Rọ̀súlù. Lẹ́yìn àkúlù nàbíyù rọ̀súlà. Ṣe gbogbo òjíṣẹ́ náà lànàbí Ọlọ́run. Nínú gbogbo nàbíyù kọ́ ni rọ̀súlù. Ṣe gbogbo nàbíyù kọ́ ni Rọ̀súlù. Wọ́n fẹ́ lómi ní náà wù ni wọ́n à ń bá rẹ̀. Wọ́n à bá ẹ lómi ni. Wọ́n fún ní ìró lóòótọ́ ni. Àmọ́ wọ́n ránṣẹ́. Muhammad kọ́ ní pé. Muhammad kọ́ ló pè é. Wọ́n fún ní ìró. Wọ́n fún ní ìró. Ìtò wí kalẹ̀ yẹn ọ̀rọ̀ làákàyè ni. Ìtò wí kalẹ̀ yẹn ọ̀rọ̀ làákàyè ni ẹ̀. Ibì kan ni ti ń gba mẹ́dájú rẹ̀. Ibì kan náà ló ti ń gba mẹ́dájú ẹ̀. Ọ̀dọ̀ Ọlọ́run ni. Ọ̀dọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ló wà níbi làákàyè. Ọlọ́run ló wà níbi làákàyè. Èṣù ní bẹ́ẹ̀ mi wíkú wì. Èṣù ní bẹ́ẹ̀ mi wíkú wì. Ìtẹ́sù bá wí fún wọn náà ní kò dáa nínú orin. Èyí tẹ̀sù bá wí fún wọn náà ní kò dáa bí orin. Ìtọ́lọ̀ ń wí fún wọn létí tán gbẹnu wọn sọ fáyé pé sọ kọ́ lè gbọ́ kí mo sọ ó wà ń bí ọ̀rọ̀ wọn náà. Ó wà ń bí ọ̀rọ̀ wọn náà. Gbogbo tó nínú tí ò dá ẹ̀bà tó dá ń bẹ̀. Nínú tí ò dá ẹ̀bà tó dá ń bẹ̀. Wọ́n kò sí níwọ̀n kí gbogbo tí ò dá ní tí ò dá wọnú ẹ̀ dáadáa ìmọ̀ á ní nàzọ̀rọ̀ wọ́n dáadáa wàá bá tó dá nú tí ò dá. Wọ́n dáadáa wàá bá tó dá nú tí ò dá. Gbogbo lè kọ̀ndẹ́mù ẹ̀ nǹkan kan wàá kọ̀ndẹ́mù ẹ̀ lóòótọ́ àbọ̀tí wàá yọ eléyìí dá bẹ́ẹ̀ o. Eléyìí dá bẹ́ẹ̀ o. Àbẹ́lẹ́yìí ni ò dá. Ọlọ́run nìkan ló dá tán. Ọlọ́run nìkan ló dá tán. Wọ́n sọ iná wọ́n rí tí ò dá bẹ́ẹ̀. Wọ́n rí tí ò dá bẹ́ẹ̀. Barrister wa kọrin kan. Barrister kọrin kan.